lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Láìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Láìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Láìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Láìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Bismillahir Rahmanir Rahim. Bàbá wa Sheikh Zawban Adam Abdullahi Al-Ilori. Ọlọ́run bá wa ṣe àlékún dáadáa fún bàbá. Àmín. Àlékún ìtọ́sọ́nà Ọlọ́run bá wa ṣe fún wọn. Àmín. Sì jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ wa. Àmín. Ọ̀rọ̀ nípa àwọn sàhábà tí ń jà rìnrìn nílẹ̀. Nígbàtí gbogbo àwa tí a jẹ́ ọmọ ni wá fún wọn. À ń sọ̀rọ̀ lórí pé ẹ̀yin àfẹ́sìn ẹ dìde ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. Bàbá náà wá sọ ti wọn. Àwọn kan sọ lillahi wa rasulihi bó ti yẹ kí àgbàlagbà ó ṣe. Wọ́n wá rí fídíò àfáà kan ní ọ̀sán yìí. Bí yára sí dì ló kọ àfáà yẹn àbí nǹkan kan. Wọ́n bá ń sọ pé ó fẹ́ jogún ni o, àlífà níjà sí o. Ọ̀rọ̀ yẹn kọ́kọ́ tóbi nígbò yà kò wá tóbi mọ́. Ìgbà tí mo wòye síta lẹ́ni tó sọ̀rọ̀ yẹn. Ó wá lè dàgbà nílẹ̀ àkáì kó sì gbọ́rọ̀ kalẹ̀ báwọn. Àní wọ́n ń sọ̀rọ̀ Abubakar, wọ́n pè lálábùsí. Ẹni wọ́n ẹni tó sọ pé kò rí bẹ́ẹ̀ ó fẹ́ jà sálẹ̀ fàní lọ́dún kèèló. Ẹni tó wà lórí àlífà náà Ọlọ́run jẹ́ ó pẹ́ ń bẹ̀. Ọlọ́run jẹ́ wọn ó pẹ́ ń bẹ̀ ṣùgbọ́n kó jẹ́ lórí dáadáa. Àlífà báwo. Súrátù Nàbá yìí tí àwa ń tú lọ. Ọlọ́run ọba ní inna lil muttaqina mafazan. Dájúdájú ń bẹ fáwọn olùbẹ̀rù Ọlọ́run. Mafazan in tí wọn ó jẹ lérè. Hada'iqa àwọn ọgbà ń bẹ, ọgbà oko. Àlìjánnà tá a máa tún yẹn náà ọgbà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àwọn hada'iq àwọn ọgbà wà lóníranran. Ọgbà àrèké, ọgbà ápù, ọgbà ọ̀gẹ̀dẹ̀, ọgbà ọsàn, ọgbà àtilé, ọgbà àti akérèmọdò àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́nìkan ṣoṣo. Hada'iqa àwọn ọgbà ń bẹ, wa a'naban àtàwọn èso nábì. Grape ni wọ́n ń pè bẹ́ẹ̀. Tá a tọ́jú kalẹ̀ fọ́mọ àlìjánnà. Ìyẹn nìkan kọ́, wa kawa'iba àtàwọn ọmọge àti rọ́ọ̀bà tí a dúró tán. Àwọn ọmọge ọ̀sọ́rọ̀ ọlọ́yàn àgbágẹ̀. Ọlọ́run ni mo tọ́jú ẹlẹ̀ fún gbogbo oníbẹ̀rù Ọlọ́run. Wa ka'azan dihakan àwọn glass cup wà, àwọn ahá dihakan tó ti wà gẹ̀ẹ́sẹ̀t. Ẹni tí ó bá fi mu nǹkan, omi ló fi mu ni, wàrà ló fi mu ni, oyin ló fi mu ni, ọtí ló fi mu ni. Kìí ṣe téèyàn ó mu tí ó wà mú tán tí ó ṣẹ́kù sínú ẹ̀. Déédéé tí yóò jẹ́ àmúyó fẹ́ni tí ń bá fi mu mi ni ó wà nínú ẹ̀.
كأذن دهاقا قواريرا من فضة قدروها تقديرا èèyàn ò ní fi mú mi kó wá ṣẹ́kù sínú ẹ̀ o ò sì ní fi mú mi kó o má máa mú tẹ́rùn kó tó di pé ó tán nínú ẹ̀. ọlọ́ni tí àwọn oníbẹ̀rù ọlọ́run bá ti wà nínú àlìjánà tán la yasma'una fiha lagwan wala kithaban wọn ò ní gbọ́gbọ́ púpọ̀ ń bẹ̀ wala kithaban ọ̀rọ̀ ò ní máa dà wọ́n pọ̀ ká máa parọ́ fúnra ẹni ká torí pa fẹ́ níyì lọ́dọ̀ ẹnìkan bẹ́nìkan jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ rákúrá dáradá jákujáku yẹn la yasma'una wọn ò ní gbọ́. wọ́n sọ ní gbogbo yẹn jaza'an ẹ̀san nìyẹn min rabbik látọ̀dọ̀ ọlọ́run rẹ torí ànábì lọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ yìí sàǹpá ànábì ni wọ́n sọ Kùránì kalẹ̀ fún jaza'an ẹ̀san nìyẹn min rabbik látọ̀dọ̀ ọlọ́run rẹ ànábì bá mi jíṣẹ́ rẹ̀ fún gbogbo oníbẹ̀rù ọlọ́run ata'an hisaban ọrẹ ìṣirò tí wọ́n nìyẹn àfìyẹn ta wọ́n lọ́rẹ ìṣirò wọn àṣírò ìgbà tá àṣírò ṣe tí wọ́n tán ibi tọ́rọ̀ wọn já sí nìyẹn. Rabbis samawati wal ardi ọba tó ní sánmà lọ́ba tí ń sọ̀rọ̀ yìí òun náà ló sì nílẹ̀ wa ma baynahuma in tí ń bẹ nínú ilẹ̀ àti tí ń bẹ nínú sánmà tọ́lọ̀ ní ṣe kódà Rahman ní àjọkẹ́ ayé ní. lọ́jọ́ tá ń wí la yamlikuna minhu khitaban ẹnìkan ò ní lágbára láti dá ọ̀rọ̀ sọ fún rẹ̀ níjọ́ náà illa man azina lahu Rahman àfi kọ́lọ́hun ọbó sọ yí pé ya ọjọ́ tá ń wí yawma yaqumu ruh ọjọ́ tí gbogbo àwọn ọjọ́ tí màláíkà Jibrilu ó dúró báyìí yaqumu ruh màláíkà Jibrilu ó dúró wal malaikatu àti gbogbo àwọn màláíkà saffan wọ́n tò ní line by line la yatakallamuna ẹnìkan ò ní láǹfààní àti sọ̀rọ̀ illa man azina lahu Rahman àfẹnitọ́lọ̀ bá yọ̀ǹda fún wa qala sawaban tó sì sọ in tó sì déédé. ọlọ́run lọ́jọ́ tá ń wí dhalika al-yawmul haqq ọjọ́ òdodo ni yẹ́wò faman sha'a ittakhadha ila rabbihi ma'aban ẹni tó bá fẹ́ ẹni tó bá wù kó mú un tó dáa láti fi pàdé ọlọ́run ọba rẹ̀ faman sha'a ittakhadha ila rabbihi ma'aban ẹni tó bá wù kó sẹ́sàn tí ó bá jẹ́ àbọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run bá jẹ́sẹ̀ rí ní kò sì jẹ́sẹ̀ ẹbú ni ṣùgbọ́n o iná àwọ̀ ọlọ́run anzarnakum à ń kìlọ̀ fún yín o nípa adaban qariban ìyà tó súnmọ́ yín pẹ́kípẹ́kí ìyà ń bọ̀ fádà ìgbọ́rọ̀ lọ́jọ́ wo yawma yanzuru al-mar'u lọ́jọ́ tọ́mọ ni yóò máa wò ma qaddamat yadahu in tó ṣe fún rẹ̀ in tó fọwọ́ rẹ̀ ṣe wà máa wò báyìí wa yaqulu al-kafir yóò máa wá jáde lẹ́nu kèfèrí ń jọ́nà ya laytani àtòun máa bá wọn kuntu turaba kó wọn sì di yẹ̀pẹ̀ lónìí sí òwá pé òun nígbà tó bá rí ti gbogbo nǹkan di yẹ̀pẹ̀ gbogbo àwọn ẹranko wọn ó di yẹ̀pẹ̀ ní gbogbo àwọn ẹyẹ wọn ó di yẹ̀pẹ̀ ní àwọn nígbà tí gbogbo nǹkan bá pa kése àwọn ìdálìjẹ́ náà tí wọ́n wọ̀ wọn ò sì ní iná tí wọ́n wọ̀ wọn ó di yẹ̀pẹ̀ ní yóò máa wá ṣe kèfèrí aláìgbọ́rọ̀ tí ń bú àwọn sàbíọ́n sí ọlọ́run níjọ́ náà pé ha ó sì kọ́ á pé nǹkan náà di yẹ̀pẹ̀ níjọ́ yìí lọ́ndàkùn má jẹ́ kí àbámọ̀ gbogbo èèyàn ọ̀rọ̀ wa o ẹ̀jọ́ pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run ọba.